máa bulẹ̀ ṣòwò àdùkẹ́ o ojúmọ́ ire ló mọ́ lónìí Omobolanle ẹni afẹ́ olórí Adéyẹmọ a beautiful strong and vibrant woman àyà ọ̀la ọjọ́ ìbí yín ló pé lóko adúpẹ́ gbogbo ọjọ́ kejìdínlọ́gbọ̀n every 28 November láyájọ́ ọjọ́ ìbí yín ọdún yìí kó sọ yín sówó sọmọ ire gbogbo àìtètè kú baálé ọ̀rọ̀ ọmọlá ilé arọ́pọ́tọ́ bí ọ̀ká Omobolanle tí ò wọ́rì ẹni afẹ́ tó dúró re àtùpà pálọ̀ barista Débọ̀ tí ò ní kú láíláí akọni níwájú adájọ́ ẹ ò ní fọdún ìpìtàn aburú láíláí màmá àwọn àrídùnnú ọmọ owó màmá Àyìndé màmá ọmọ Tóyọ̀sí màmá Àyọ̀fẹ́ fúnra ẹ̀ ìyá àmọ̀wó ẹ ò ní kú fọ̀tayọ̀ ọmọ aráyé ò ní ṣe yín pẹ̀lẹ́ lórí ọmọ láṣẹ Ìdùmarè àdùkẹ́ o ibùjókòó rẹ ò ní burú fún ọ aláṣẹ TBash iléeṣẹ́ rẹ ò ní jóná ọlọ́rọ̀ àbíkẹ́ níwòye àmọ́dún ọlálẹ́ yín á lékún ẹ ò ní dolówó àná láṣẹ Ìdùmarè Mrs Azan aláṣẹ Temo event ní máa kí yín kú ọdún wọ́n tún ní bá yín dójú de àwọn bàbá tó bí yín lọ́mọ ńlẹ́ ìyá mi ọba mògún ọmọ gbóńlá ìrèní mògún ní yàrá alágbẹ̀dẹ ọmọ awúrin tó rìnrọ̀ ẹ̀yin ló máa bulẹ̀ ṣòwò òkòwò sílẹ̀ ò tó gbòde ẹ̀yin lọ́mọ bá a ṣiṣẹ́ àlówó bá ò ṣiṣẹ́ àlówó ẹ̀bàjẹ́ àṣiṣẹ́ kówó òun lè pọ̀ jaburata ìrèní mògún ọmọ ọjà oko òkúta anáwó sílẹ̀ kóyìnbó tó dé òyìnbó dé tán lówó òun pọ̀ sí lórí tẹrútọ̀